Ẹ kú dédé wòyí gbogbo ará ilé, ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Tó lónìí ó pọn dandan ká gbé nǹkan kan yẹ̀wò. Nǹkan náà ni pé a ti ń sọ látijọ́ yìí wípé nínú òjò yìí àwọn àìsàn tó wọ́pọ̀ àbá àìsàn tó máa ń jáde nínú òjò, ṣùgbọ́n àtúmú nǹkan kan lápá tabaníkàwọ́ positivity ẹ̀ nínú òjò yìí. Kí tún ni activities táwọn èèyàn máa ń ṣe tó máa ń fẹ̀rín sẹ́ẹ̀kẹ́ èèyàn, fẹ̀rín sẹ́ẹ̀kẹ́ obìnrin, fẹ̀rín sẹ́ẹ̀kẹ́ ọkùnrin, tó máa mú kínú everybody dùn, everybody wọn pé ìgbà òjò yìí mo láìkò òjò tó rọ̀ lánàá yẹn, tábákíra wa kí ẹ kú òjò tí mínì yẹn tó máa wà loaded. Kí ló lè fa kí ìyálé ilé kó lọ sọ́jà nínú òjò yìí o, kó ra fresh fish, kó ṣe pepper soup, kó ṣe gbogbo pẹ́pẹ́ fúrú, kó ṣe everything, kó tún wá múra dáadáa, kó já perfume táṣẹ́rẹ́ sí, kó wá máa dúró de dádì kí wọ́n dé, kí dádì wá dé, kí dádì wá máa ṣe bákan. Àbí kí ni nǹkan tó máa mú kí baálé ilé máa bọ̀ láti ta, kó wo gbogbo nǹkan tíyàwó ẹ̀ láì, kó sọ pé alágbájá má dáná lé ní o, kó mú gbogbo nǹkan tó fine kó rà wálé pé nǹkan tá fẹ́ lò lálẹ́ rẹ̀, kó máa ṣe pẹ́pẹ́ fúrú. Ṣé ẹ mọ̀ pé lẹ́yìn oúnjẹ tún wà? Kí bóyá ìyálé ilé àbí baálé ilé wá ṣe gbogbo ilé ìkalẹ̀, ká wá gbé súnmọ́ra wa tán kó wá di ṣe mísá. Ó máa ga gan o, ẹ̀yin náà ṣàmọ̀, ó máa gẹ̀tà sí bí gidi ni gidi. Kí wá ló lè fà á kí ọ̀kan nínú ọkọ tàbí ìyàwó kó ti gbáradì láti ṣeré ìfẹ́, láti ṣe eré inú the other room yẹn, kẹ́nì kejì wá máa lera? Kí lẹ rò pé ó máa ń fà á? Lọ́pọ̀ ìgbà míì tó bá jẹ́ bí ó lè jọkùnrin, ó lè ju obìnrin, lè jẹ́ wípé interest yẹn kò sí púpọ̀ mọ́. Ìyẹn sì tún pín sọ́nà méjì o, tí interest ò bá sí púpọ̀ mọ́, ó lè lọ jẹ́ pé interest yẹn ò sí púpọ̀ mọ́ simply because kankan ń ṣe ẹni yẹn, bóyá ìlera kan ti wọlé, bóyá dáàdì ti rí pé àwọn ò ní morningwood mọ́, tó bá ti dìdájí kìíní tí ẹ kó jí pẹ̀lú àwọn kò jí mọ́, àbí ó ti di gbé jókà mọ́rù, wọ́n á sàásà bí oògùn kó tó dáhùn, tó dẹ̀ ti rí pé àwàlà ti dé. Ẹ̀dẹ̀ mọ̀ ọkùnrin wọn ò ní fẹ́ fi taratara, olójú ọkùnrin tó máa confide délẹ̀ nínú ìyàwó ẹ̀. Tó bá sì jóbìnrin, ó má lè lọ jẹ́ the same thing tó jẹ́ ti tóbìnrin, frigidity oní opposite erectile dysfunction nínú obìnrin, oní opposite loss of libido nínú tọkùnrin náà. Loss of libido ní méjèèjì. Kó má wo ọkùnrin ṣe mọ́, kó jẹ́ pé a máa gbẹjọ́ ni, kóbìnrin náà kó má wò ṣe mọ́, kí bẹ́ẹ̀ tiẹ̀ ti gbẹ, kí gbogbo bẹ̀ má kán sàásàásà kó má sà. Ṣe rí i pé ó gẹ̀tà síbi. Kí ni ohun tó wá lè fà á? Ìgbà míì disconnection ni wọ́n á kàn rí i pé ọ̀rọ̀ wọn ò tiẹ̀ yéra wọn mọ́, wọn ò tiẹ̀ di connection yẹn, nǹkan tó so wọ́n pọ̀ yẹn ò tiẹ̀ sí ń bẹ̀ mọ́, nǹkan tó wu obìnrin yẹn lára ọkùnrin yẹn kò sí ń bẹ̀ mọ́, nǹkan tó wu ọkùnrin yẹn lára obìnrin yẹn náà kò sí ń bẹ̀ mọ́. Ṣe rí i pé wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn. Nígbà míì kẹ̀ré lè máa wo bíbí pé ó dàbí pé ọkùnrin ti ń ṣe kinní kan níta, obìnrin náà lè máa rò pé ọkùnrin ti ń ṣe kinní kan níta. Lọ́pọ̀ ìgbàdẹ̀ tó rèé tí wọ́n bá tún wá sọ wípé ẹjẹ́ á ṣe tó tún ní excuse wà pé kò sí ààyè òyọ kinní kan ò ṣe, ẹnì kejì ó lè máa rò pé ìkànnú àwọn ẹni tó lóun ò ṣe ó lè máa rò pé ó ti lójú ń ta ni. Ṣe rí i pé wàhálà wà ń bẹ̀ dáadáa. Ó yẹ kó jẹ́ nǹkan tá a máa fura sí. Ìgbà òjò rè, àsìkò tó yẹ kí àtakọ àtabo ọkùnrin àtobìnrin kan wà cozy, kí moment yẹn kó wà pàápàá irú àwọn òjò tó ń rọ̀ yìí. You need to cuddle up yourself, you need to warm yourself. Ẹ bẹ̀ pé warmth kẹ́kàn dìmúyàn ó tún yàtọ̀ sí warmth kó jẹ́ flesh to flesh, ara gangan kó kan ara. Warmth yẹn ó máa ń generate ìfà magnetic tó máa ń generate kékeré kan wá ló yá, kẹ́nìkan wá ní kò rí bẹ́ẹ̀, kò wá pa o. Ó dẹ̀ lè jẹ́ pé inú ń bí kan sí kejì, ṣùgbọ́n gbogbo eléyìí lásìkò òjò yìí ẹjọ́ mú rọ yín. Àìsàn kan ní o, ẹ̀ẹ̀kan mọ́ ní o, àìlera kan ní o. Aside from pé ó lè jẹ́ psychological, kó jẹ́ pé bóyá wọ́n ti ṣẹra wọn, ó lè tún jẹ́ physical náà, kó jẹ́ pé frigidity ló ti setting fóbìnrin, àbí erectile dysfunction ló ti ń ṣọkùnrin náà, àbí libido ti sọnù, low testosterone low progesterone. Ṣe rí i pé issue ti wà
so ẹ wá tó bá wá jẹ́ pé mi ni mo get it wrong, àlàyé nǹkan tẹ́yìn náà feel nípa nǹkan tó lè fà á kí disconnection wà, kí sexual intimacy kó kúrò láàrin ọkọ àti ìyàwó, ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò, ẹ jẹ́ ká jọ wò nǹkan tẹ́yìn bá rí sí ẹ sọ, nǹkan tẹ́mi rí sí ni mo sọ yẹn. Ṣùgbọ́n ọ̀nà pọ̀ dáadáa táwa mọ̀ tí ibẹ̀ yẹn ta lè fi tún gbogbo ibẹ̀ yẹn tò, ta lè fi ṣàtúnṣe kí gbogbo ẹ ṣe kí ni kó sẹ̀ǹgẹ́dẹ́ kétò tó bó ṣe yẹ kó tò, kí nǹkan wọnú nǹkan bí yẹ kó wọnú ẹ̀, kó jáde bó ṣe yẹ kó jáde, kí rìsọ́ọ̀tì yẹn náà kó rí bó ṣe yẹ kó rí, everybody jáde nínú yàrá kí ṣàmọ̀ àwòdì wọn ní kinní kan gbọ́ra jìgì kẹ mọ̀ pé kòkòrò gbé nǹkan mì sẹ́nu wúyẹ̀rì, kẹ rójú abogan kó rẹ́rìn músẹ́, kẹ mọ̀ pé yes àwọn hormone joy hormone ti jáde, kẹrí tọkùnrin náà kí gbogbo ẹ̀ kó sẹ̀ǹkẹ́dẹ́mẹdẹ̀ bó ṣe yẹ kó rí nìyẹn. Make use of this rainy season, ẹ jẹ́ ká lò dáadáa. A máa ṣe fọ́nrán míì lẹ́yìn eléyìí tá fi máa kọ́ra wa ọ̀nà tá lè gbà tá lè mú kí gbogbo nǹkan lọ déédéé, ọ̀nà tá lè gbà tó jẹ́ pé ìbálòpọ̀ láàrin lọ́kọláya, láàrin olólùfẹ́ méjì ó máa lọ déédéé, tó máa wà síbẹ̀ sí jẹ́ pé everybody ló máa gbádùn ara wọn. Gbogbo eléyìí náà la máa yànnà ẹ̀ ní àwọn fọ́nrán wa tó máa tẹ̀lé àwọn eléyìí. Ó dìgbà kan náà, ire lójú owó rí, káàchíá, ó dìgbà.